Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò Ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló san ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Gbóbìnrin ẹni. Gbóbìnrin ò ṣe ròdòròdò bí ọlẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Tọ́ ẹ kú dédé wo gbogbo ibi tẹ́ ti ń láǹfààní àti gbọ́ mi ní agbègbè tẹ́ ti ń wò mí káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin ará Amẹ́ríkà mo kí yín o, ẹ̀yin ará Ukraine mo kí gbogbo yín o, London, Kuwait, gbogbo Europe pátápátá, gbogbo Amẹ́ríkà pátápátá, gbogbo Áfíríkà pátápátá, gbogbo wa ni mo kí. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Kọ́lá Ọlátúnjí ọmọ olójìlélẹ́sẹ̀ ní Ìkírun Àgùnbẹ́ tí a mọ̀ sí Ìgbàgbọ́ Yorùbá. Ẹ jẹ́ máa fi lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí gbèǹgbènìkì àwọn má ṣe gbé ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ. Àríra lọ́ba lẹ́yìn àmẹ̀yìn ọba tèmi àti ẹ fi síwàrùn nígbà tá à ń bọ̀ wá sílé ayé. Nígbà tá a dáyé amọ̀bọ́lọ́run lórí ìtẹ́ kege ló jókòó. Bẹ́ẹ̀ ni ó tẹ̀lé wa dáyé ni àtúnbànlé ayé, bẹ́ẹ̀ ni kò kúrò lọ́run. Tá a bá dàgbà tá a bá dògbó tá a bá kọjá sálẹ̀dẹ̀ ọ̀run àfọlọ́run sáyé yóò tẹ̀lé wa dọ̀hún, bẹ́ẹ̀ ni àtúnbà lórí ìtẹ́ lọ́run ni. Nífi jẹ́ pé Ọlọ́run ọba àìkú àìsá alágbára lórí ayé àtọ̀run àti gbogbo ohun tó dá. Mojúbà yín o, ẹ má jẹ́ ń ṣiṣẹ́ ọba ọ̀rọ̀ tó ní náà máa múrùú ìdá ààrẹ rẹ̀ ṣẹ́yán àyẹ̀kún láláwo kún fáyẹ̀kúnù àṣẹ yín náà ní gbé onírun gbogbo nínú ayé àti ọ̀run. Ẹni ní àtètè kọ́ṣe lọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run náà sì ni ọ̀rọ̀ náà, ẹ̀yin gangan lọ̀rọ̀ tá à ń sọ. Mojúbà yín o Ọlọ́run sáàtì ọlá, mojúbà yín o, ẹ ṣàforíjì fún wa gbogbo tá a bá ṣe, bẹ́ẹ̀ ni ẹ wà pẹ̀lú wa o, ẹ tẹ̀ wá síwájú, ẹ ṣàánú fún Ọlọ́run ọba, àánú yín là ń tọrọ. Ẹ jẹ́ máa sọ báyìí wípé iná pupa bẹ́lẹ́ńjẹ́ báyìí ní ṣàwọn nílé Ifá, bẹ́ẹ̀ ni ọ̀run rẹ̀ dòdò báyìí ní ṣàwọn lókè ìjẹrò. Wọ́n dán wò ní ṣàwọn léyàn wárangún àga. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí wọ́n gbìmọ̀ pọ́njọ́ sí, wọ́n ṣe rìgímọ̀, wọ́n ṣọ̀tẹ̀, wọ́n láwọn ò di Ọ̀rúnmìlà bàbá àgbọn nìrègún lọ́wọ́. Ọ̀rúnmìlà ní gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe yìí bẹ́ẹ̀ bá dì í lọ́wọ́ òun ò fi ewé túdè sú, ó ní bẹ́ẹ̀ bá dì í lẹ́sẹ̀ ó lóò fi egbò túdè sú. Wọ́n wá tó ń bá Ọ̀rúnmìlà àwọn tó ń gbé dá lóhùn pé wípé kí ló dé tó ṣe bẹ́ẹ̀. Ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé igi kígi kan kì í di ọ̀dán lọ́wọ́, bẹ́ẹ̀ ni ìran tàkùnkítàkùn kan ò gbọdọ̀ di túdè lẹ́sẹ̀. Gbogbo ẹ̀dá alààyè, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbàlagbà ni, oṣó ni, àjẹ́ ni, lẹ́bọ lóògùn ni, tó bá lóun ó di ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, Ọlọ́run ó bọ̀ dì lọ́wọ́ dì lẹ́sẹ̀. Ẹ kú lé. Tí mo ní mo fẹ́ sọ lónìí, òun náà ni mo fẹ́ ṣàlàyé lórí ìgbàgbọ́ Yorùbá lórí ọkọ ọ̀run gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń pè mí lórí ọ̀rọ̀ ọkọ ọ̀run, wọ́n ń pè mí, ọ̀pọ̀lọpọ̀ ń béèrè oríṣiríṣi ìbéèrè. Ẹ jẹ́ sọ kínní kan fún wa. Ọ̀tọ̀ ni ọ̀làjú, kéèyàn lajú kó kàwé, ọ̀tọ̀ ni o. Ọ̀tọ̀ ni ẹ̀sìn o, kéèyàn nẹ́sìn, ọ̀tọ̀ ni o, ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá wá. Ntọ́ bá mọ̀ nú ayé lọ mọ̀.
èmi á máa sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí níbẹ̀ nínú afẹ́fẹ́ tó ò rí tí wọ́n ń rí wọ tí wọ́n sì ń yà fún ọ ara ẹ̀ lọ́kọ̀ ọ̀run tá à ń sọ yìí. ẹ jẹ́ tún sọ fún àwa tá a rò pé bóyá a ti gbọ́n jù àti mọ̀ jù àti lóye jù àkàwé jù, ẹ jẹ́ ń sọ fún wa ọ̀nà kan àwọn ọ̀nà míì wà tó jẹ́ pé èèyàn fi máa live nílé ayé tó ò ní mọ bó ṣe jẹ́, ọkàn mọ̀ fọwọ́ bá yóò sì mọ̀ ṣiṣẹ́ fún ọ, ọmọ fọwọ́ bá yóò mọ̀ jẹ́, ọmọ fọwọ́ bá yóò mọ̀ dowó, ọmọ fọwọ́ bá yóò mọ̀ júṣe. ọ̀nà kan wà tó jẹ́ pé ẹlòmíì pàǹdà ló gbé lọ́wọ́ nú ayé nínú ìràwọ̀ ẹ̀, gbogbo tó bá ṣe yóò mọ̀ júṣe, ìwọ̀nba péréte ìgbà ló lò nú ayé. ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé àwọn òbí àbóbí tó bí òbí rẹ̀ àwọn ti ṣiṣẹ́ síwájú Ọlọ́run, wọ́n ti gbé tutù, wọ́n ti ṣàdúà, wọ́n ti paláàfà, wọ́n ti lọlé babaláwo nítorí ọmọ wọn. Ọlọ́run ti gbàdúrà wọn lórí rẹ̀, ìwọ kàn ń ṣe nínú ayé ni. tó bá ṣe lè ó ṣeé ṣe fún ọ, tó bá ṣe lè ó ṣeé ṣe fún ọ, ọ wà á máa wo àwọn tó kù tí ò ṣeé ṣe fún ọmọ wọn lọ́lẹ̀, ọ ti gbàgbé bóyá àwọn òbí rẹ̀ ti sáré fún ọ ni. ọ̀nà kẹta òun náà ní nípa àràwọ̀. ìràwọ̀ tá à ń wò yìí mo mọ̀ sọ fún olúkálùkù, ẹ má jẹ́ làjò gba nǹkan lọ́wọ́ wa, ẹ má jẹ́ làjò sọ wá di dìdìrìn. àwọn ìràwọ̀ tá à ń sọ yìí òun náà ṣe pẹ̀lú àkọsẹ̀jáyé. ẹni tó bá ní ìràwọ̀ tó dáa bí àwọn ìràwọ̀ tó dáa tó sì ti sẹ́tọ̀ ìràwọ̀ yìí yóò dé stage kan tí ó kàn máa fọwọ́ bà tí ó máa mú. ẹ jẹ́ n ṣàlàyé kankan fún wa. àwọn òjíṣẹ́ Ọlọ́run tá à ń tẹ̀lé èwo ni oníṣòro nu wọn, ṣùgbọ́n wọ́n níṣòro, wọ́n jà fún tó wà lọ́wọ́ wọn ni, wọ́n ṣiṣẹ́ fún tó wà lọ́wọ́ wọn ni, wọ́n sin Ọlọ́run kí n tí Ọlọ́run tó gbé lé wọn lọ́wọ́ tó gbé wọn lé wọn lọ́wọ́ ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nìkan la gbọ́ pé Ọlọ́run sàlẹ̀ sà, ó sì mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú bó ti wá ṣe ọ̀tá ò lè kó Mọ́kà lọ sí Mọ̀dínà. ìwọ tó ń gbọ́ mi tó ní òsọ́ta òsì èèyàn sí ọ̀bẹ̀lẹ̀mọ̀ rẹ̀ ń kóòtù bá a ṣe sọ kírun nù. ìtí mo fẹ́ jẹ́ kó yé wa ò ní pé ẹ̀mí tá à ń pè lọ́kọ̀ ọ̀run yìí ó wà o. ọ̀nà wo ni máa ń gbàdá rẹ̀ lòmíì, ẹ jẹ́ n ṣàlàyé fún wa. ọ̀nà àkọ́kọ́, ìwọ tó bá jẹ́ wípé bóyá ọ̀gẹ̀dẹ̀ àbígbó kan ó wà lágbègbè ilé tó ń gbé, tó o bá rìn wòhò àbó o lọ wẹ̀ ń balùwẹ̀ ní wòhò, o lè tibẹ̀ lọ́kọ̀ ọ̀run. lójú àlá o lè tibẹ̀ lọ́kọ̀ ọ̀run. o lọ wẹ̀ lódò, nígbà míì spirit yẹn lè wá kó pàdé ẹ, o lè tibẹ̀ lọ́kọ̀ ọ̀run. ẹlòmíì wà tó jẹ́ wípé òbí rí ó tẹ́lẹ̀ẹ́lẹ̀ nígbà tó wà kékeré wó kàn tẹ́ kalẹ̀ bóyá láì fasabò lára, o lè tibẹ̀ lọ́kọ̀ ọ̀run. bákan náà ẹlòmíì sì tún wà tó jẹ́ wípé ó rẹwà gan-an, yóò wá máa fi ẹwà rẹ̀ hàn níwájú gíláàsì, ó lè máa fi nǹkan ọmọ bọ ó jẹ́ àyà rẹ̀ ṣeré níwájú gíláàsì níwájú wògbè ní kékeré, ó lè tibẹ̀ lọ́kọ̀ ọ̀run, ò ní mọ̀ àtọ̀nà bẹ́ẹ̀ lọ. ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ náà wá wà tí àwọn bàbá wa kó wa tá a fi gbà á lé ọkọ̀ ọ̀run ò ṣeé lé. àwọn àgbà ìṣègùn wọn a máa lé ọkọ̀ ọ̀run, ó separate ọkọ̀ ọ̀run pẹ̀lú ẹni tó ní ọkọ̀ ọ̀run kó lè bàjẹ́ orílẹ̀ ayé gbé. lára àwọn nǹkan tọkọ̀ ọ̀run máa ń ṣe òní wípé ọkọ̀ ayé lè máa bọ́ lásìpọ̀, o lè má enjoy yẹ rárá. àmọ́ tọkọ̀ ọ̀run yẹn bá dé ọ̀ mà pọ̀ enjoy, yóò sì ti ṣe náà kórìírí ó tó pé kó tó mọ̀ kò sí nǹkan tó lè ṣe sí. ọkọ̀ ọ̀run míì máa wà tí ó dé, ìwọ mà kó ti dé, ọ máa jà wípé kó má bọ́ lásìpọ̀, yóò ti lásìpọ̀ tán kórìírí kó tó sọjí. mímọ̀ rẹ Ọlọ́run ọba tó tóbi o, bọ́lẹ́dùà náà ló dárú ọkọ̀ ọ̀run yìí, Ọlọ́run náà ló dáa, kò dára rẹ̀ dáa, Ọlọ́run náà ló lágbára lórí rẹ̀. ìwọ tó ń láǹfààní àti gbọ́ mi, ọkọ̀ ọ̀run yìí a máa dènà ògo èèyàn tí ò ní jó orí dáadáa sí láyé. ọkọ̀ ọ̀run yìí kì í oníjẹ́ kọkùnrin kankan wù ọ́ rárá. ìwọ tó o bá wá tiraka tó o bá lọ́kọ, ọkọ̀ ọ̀run yìí a máa bá ọ torí a máa jowú ju àwọn ẹ̀dá lọ. ọkọ̀ ọ̀run yìí
àwọn a máa bá ọkùnrin ọkọ tí o fẹ́ yìí wọn a máa dènà rẹ̀ wọ́n máa fìyà jẹ lọ́pọ̀lọpọ̀ ni mo sọ fún ọ wádìí ìràwọ̀ rẹ o tọ̀ àwọn àgbàlagbà lọ tàwọn àfáà lọ tàwọn wòlíì lọ tàwọn babaláwo lọ kò sí tó wà láyé yìí tọ́lọ́run sọ fún wa pé kò ní solution àfi bẹ́ẹ̀ yóò bá ti débẹ̀ lẹ́nu àlàyé tí mo sọ yìí ìwọ bó bá ti ń wo fídíò yìí fi díwọ̀n ara rẹ wò fi wò dáadáa àlàyé ni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń pè mí tàjọ ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dúpẹ́ Ọlọ́run ẹ mọ́ dúpẹ́ fún. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.